ó lágbára o. Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà ti padà di national president ẹgbẹ́ Nurtw l'Abuja. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbàgbós tó ti ń lọ lọ́tún lọ́sì láàrin àwọn ọmọ National Union pàápàá ní Lagos State lórí ọ̀rọ̀ ipò state chairman tí MC àti Tafa tán jọ ń fà láàrin ara wọn tó fẹ́ máa dàbí ìgbà wípé ipò national president tí MC Oluomo kọlẹ̀ fẹ́ lọ fún tó mú step aside gẹ́gẹ́ bí state chairman ó fẹ́ máa lọ tìkọ̀tìkọ̀ díẹ̀ pẹ̀lú oríṣiríṣi awuyẹ tá a tẹ̀tún rí gbọ́ nípa wípé Baruwa tó jẹ́ current national president wọn òun náà fẹ́ lọ fún another tenure tó fi ń dàbí ìgbà wípé ipò national president yẹn ò fẹ́ fi taratara ṣúọ̀ fún Oluomo ṣùgbọ́n báyìí ẹ̀yin èèyàn mi àwọn ọmọ National Union ní ìpínlẹ̀ Ondo ìyẹn ní Ondo State bẹ́ẹ̀ ni wọ́n ti kórajọ wọ́n ti fẹnukò wọ́n ti fi kùnkùn sọ́nà kan wípé MC Oluomo òun ni àwọn gbádé fún òun làwọn sì fẹ́ tì lẹ́yìn gẹ́gẹ́ bí national president incoming national president ẹgbẹ́ àwọn ní Abuja. This is really a very good development. Ṣùgbọ́n kí n tó wá gbé fọ́nrán ọ̀hún wọlé fún gbogbo ẹ̀yin èèyàn mi ìbéèrè kan tí mo fẹ́ ká àdìjọ máa gbé yẹ̀wò bá ṣìjọ máa wò fọ́nrán yìí ó ní wípé ṣé kò ń ṣe Lagos State tó jẹ́ síìtì MC Oluomo gangan níbi tó ti ṣe state chairman tẹ́lẹ̀ ibẹ̀ gan kọ́ ló yẹ ká àti kọ́kọ́ rí tí wọ́n ti jáde láti wá declare gẹ́gẹ́ bí incoming national president àbí kí lẹni mo sọ ẹ̀yin èèyàn ṣé ń ṣe bẹ̀ ló yẹ ká àti kọ́kọ́ rí kí wọ́n ti jáde láti wá declare ẹ má bá mi fi dáhùn yín sí comment ẹ má wá jẹ́ ń dá wa lágara jù ẹ jẹ́ ń fi fọ́nrán ọ̀hún lẹ̀ báyìí káàdìjọ wò kẹ́gbọ́n nǹkan tí àwọn ọmọ National Union tó wà ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sọ nípa MC Oluomo kéde má bá mi fèrò tiyín lórí ẹ̀ sí comment fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ àjọ wò mò ń padà bọ̀. lónìí àwọn mẹ́bà ọ̀fẹ́ Nurtw l'Ondo State ní àpapọ̀ ẹgbẹ́ awakọ̀ Nurtw ní Ondo State àfi òní àpapọ̀ àti meeting àjókòó at the state working committee and members of the branches, all members of the National Union of National Workers in Ondo State, we are endorsing the incoming national president Alhaji Musiliu Ayinde MC Oluomo as the incoming president. Ó lágbára ó lẹ́tùkẹ́ ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu àwọn ọmọ National Union ní ìpínlẹ̀ Ondo yìí wọ́n ní MC Oluomo làwọn fà kalẹ̀ gẹ́gẹ́ bí incoming national president àwọn. This is a very good development gẹ́gẹ́ bí mo ṣe sọ because gbogbo àná la mọ̀ wípé géèmù yẹn ti ń play underground náà tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n wá ń gbé síta báyìí àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè ṣé kò ń ṣe Lagos State gan ló yẹ kí wọ́n ti kọ́kọ́ declare gẹ́gẹ́ bí incoming national president àbí ṣé ká ní torí ìfàǹfà tó ń lọ náà láàrin òun àti Tafasego òun náà ló ń dá ìpínlẹ̀ Èkó dúró láti fọwọ́ ti MC Oluomo lẹ́yìn àbí ṣé nǹkan míì wà ń bẹ̀ ni kí ni ìdáhùn tí yín ojú ò lẹ́yìn fi wò ẹ má bá mi sọ sí comment ẹ jẹ́ ká wo abẹ́ fídíò yìí kàtẹ́ ká one or two comment ká gbọ́ opinion one or two people náà nípa ẹ̀. Lọ́dà kọ́mẹ̀ntì Ari Ayinde Monsuru Babalola ó ní dey play president àwọn onítíátà kí ló dé ẹ̀yin yẹn máa calm down o ẹ máa calm down Bọ̀dé Ọlá ó ní what does he have to offer now what are his achievements in Lagos after decades in power. Ìbéèrè náà dẹ̀ tún nìyẹn o ẹ gbọ́ kí ni ìdáhùn tí yín fún ìbéèrè ẹ máa jù sí comment. Méjì Ari Akeem Kadiro náà ni ẹ máa tan ara yín Ajayi Alaba òun náà ni ẹ̀yin onírọ́ kí ló dẹ̀ dé àwọn kọ́mẹ̀ntì yìí brutal gan o. Then another commenter Prince Wale Gold ó ní yes o Ayédáadé the president Nurtw Naija motto bó ṣe máa jẹ́ nìyẹn that is how it's gonna be inshallah up Oluomo nation and legacy nation all our enemy must be submissive whether they like it or not they should take it or leave it MC Oluomo oga for everybody one Benny as one of our boss said Alhaji Kamali Pabi thanks to the state chairman Ondo state chapter. Okay so a lot of comments ló wà ní
abẹ́ fídíò yìí tí àti ẹ̀ lè kà tán ó pọ̀ bàjẹ́bàjẹ́ gbàgbós gan tó wà lábẹ́ kọ́mẹ́ǹtì yìí ó ju nǹkan míì lọ. Ẹ̀yin èèyàn mi gẹ́gẹ́ bí a ṣe rí kà lábẹ́ fídíò yìí àwọn kan sọ wípé irọ́ ni àwọn kan sọ wípé kò possible. Ṣé possible ṣé ò possible ṣé ká sọ wípé positive change léléyìí ni àbí báwo lẹ̀yin ṣe rí sí? Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe béèrè náà lẹ́ẹ̀kan ẹ má gbàgbé láti máa bá mi fi ìdáhùn yín sí kọ́mẹ́ǹtì nípa pé ṣé kò ń ṣe Lagos State gan tó jẹ́ ìlú MC Oluomo tó ti ṣe state chairman tẹ́lẹ̀ gan ló yẹ ká ti kọ́kọ́ rí wọn kán ti jáde láti wá declare gẹ́gẹ́ bí national president, incoming national president. Nítorí ibẹ̀ ló ṣàti kọ́kọ́ ṣe tẹ̀ ní ọ̀kan as a state chairman. So àbí ṣé ká nítorí fàáfàá yìí òun náà ni gbogbo òun ṣe fẹ́ fẹnu kò láti fọwọ́ tì lẹ́yìn kó lè dépò national president yẹn. Ẹ máa bá mi jù dáhùn yín sí comment. Ẹ má wá gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò ó máa gbé yín tààrà dé orí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa like kẹsì máa share fídíò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.